بسم الله الحمد لله ثم الصلاة والسلام على من لا نبي بعده محمد رضي الله صلوات ربنا وسلام عليه وبعد أرجو الله أترك الله فاشواج وجه الله محمد صلى الله عليه وسلم كان sáré kan mọ́ sí àwọn ìṣẹ̀lẹ̀ bí méjì mẹ́ta tó yẹ pé ó ṣẹlẹ̀ lẹ́nujọ́ mẹ́ta yìí láàrin àwọn mùsùlùmí pàápàá jùlọ mùsùlùmí southwest. So èyí tó gbajúgbajà ń sìn ń ọ̀rọ̀ Jalabi àti ọmọ Abdulrahman tí wọ́n fẹ̀sùn kàn wípé ó pa Hafsa ní Ìlọrin, right? So eléyìí ti wà lọ́dọ̀ àwọn ọlọ́pàá, kódà ti wà ní court náà. So ó sì yẹ kéèyàn kíyèsí bí ti máa sọ̀rọ̀ ń pa àwọn ọ̀rọ̀ tó ti dé ilé ẹjọ́. Kí lè tó ṣẹlẹ̀, lára ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ tó kàn àwọn àfáà náà ni ìṣẹ̀lẹ̀ tí àwọn àfáà lọ síbi òkú Kwam1, Alhaji Wasiu Ayinde Olúayé Fújì, tí wọ́n láwọn àfáà lọ gàmù sí ilé wọn. Àwọn nǹkan yìí bóyá àwọn èèyàn ò sọ àwọn nǹkan yìí papọ̀, so tí èmi fẹ́ ṣe ilé àwọn èèyàn ti sọ̀rọ̀ lọ́pọ̀lọpọ̀ tí ò bùkátà kí wọ́n ṣe jáde iṣẹ́ pọ̀ ńlẹ̀ kí ẹ ṣe wá ní afẹ́ ṣe blogging. So àwọn tí wọ́n ń ṣe tí wọ́n fi ń káwọn ẹ̀lẹ́kọ̀ọ́ kọ́lọ̀mbà ní kí a bá kún wọn ní ọwọ́. Èmi fẹ́ so àwọn ìṣẹ̀lẹ̀ yìí papọ̀ ni ó tún wá kó ìṣẹ̀lẹ̀ kan táwọn èèyàn lè má so papọ̀ kí màá múlẹ̀ náà mọ̀ kọ́rọ̀ tí mo fẹ́ sọ kó bá lè bọ́ síbi tí mo fẹ́ kó bọ́ sí. Kí ti Abdulrahman àti ganu sí kó tó ṣẹlẹ̀, àwọn àfáà kan ṣe conference àwọn madaris. Àwọn tí wọ́n máa ń follow nǹkan ní Facebook, èmi náà mo share ibi tí ìkan náà àwọn àfáà ti ń sọ̀rọ̀ tó ń sọ pé ilé kéwú èlò náà ń gbà ní madrasa àfáà ní fígò ìwọ̀n mọ́ bá ti mọ̀ pọ́mọ̀ èkó ní àfáà ń gba fígò níkò. So àwọn àfáà wá ń complain pé nítorí jẹ́ pé àwọn àfáà ń ṣe fáwọn ọmọ yahoo àti nǹkan kan bẹ́ẹ̀ náà ni, right? So èmi á fẹ́ pa àwọn nǹkan mẹ́ta yẹn papọ̀, pàápàá jùlọ pẹ̀lú báwọn àfáà kan jáde sí pé rárá o àwọn ọmọ ṣe Jalabi lọ náà ni o, ìkan ní pé bàbá ọmọ ìgbéró kan ọmọ jáde, gbogbo eléyìí náà abẹ́ nǹkan kan náà ni àwọn àfáà ò ní iṣẹ́ tí wọn ò ní, tí èmi sọ pé wọn ò ní òun ni pé in tí ó mọ mú jíjẹ múmu wá. So ọ̀pọ̀lọpọ̀ wa tá lè ń bẹ́nu àtẹ́lù àwọn nǹkan ẹgbẹ́ àkòsí tó ń jẹ́ṣẹ́ àfáà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lódodo ni ìwà bàjẹ́ pọ̀ lọ́wọ́ àwọn àfáà. Òun náà láàrí ìfún ara wa lẹ́yìn ìgbà tí Wasiu fi àbùkù kan àwọn àfáà tán, tí mufti Ìlọrin Sheikh Farouk ní kíjìpá tán ní kò apologize, tí ó apologize àwọn àfáà sì jókòó pawó, wọ́n sì jókòó pa 8 million gbogbo kan náà àwọn àfáà yẹn tó ní pé iye táwọn parí eléyìí lórí èlò tọ́fàkù kàn yín tó eléyìí. So òun ló fi jẹ́ pé àwọn àfáà ò ní respect láwùjọ. Òun ló fi ní pẹ́lú mi náà yóò tó bá rí pé tó òun ṣe lè kò bọ́ sí awọ ọmọ ọlọ́mọ kan apá pé tó ògùn owó jáde láti bẹ̀. Èyí tó jẹ́ ṣòro ìpìlẹ̀ gangan ní pé kí làwọn àfáà fẹ́ máa ṣe tí wọ́n máa fi jẹun. Ẹ jẹ́ n sọ kankan, ìmájá àfáà tí ń ka tírà iṣẹ́ research ni, right? Iṣẹ́ gidi bí lecturer ṣe ń wá sí class tí ń kọ́ ọmọ lẹ́kọ̀ọ́ tó present note tó ṣe exam fún wọn, bẹ́ẹ̀ náà ni iṣẹ́ àfáà rí. In fact ẹni tó bá jókòó ti ṣe àfáà gidi tí ó ṣe pé jókòó tó ṣe gun, ẹni tó jókòó tó ó fẹ́ ṣe research, ó sọ̀rọ̀ àkídà, ó sọ̀rọ̀ fiqh, ó sọ̀rọ̀ akhlaq, ó sọ̀rọ̀ hadith, ó fẹ́ kó sínú àwọn nǹkan yìí, gbogbo àwọn nǹkan tó yẹ pé tó mo lọ́rẹ̀ kan tó jẹ́ medical doctor, kódà tíra tí mo nígbà náà kò tẹ̀ tí tó nǹkan wọ́n wọ́n lórí mi these are even bigger than my medical books, right? So èèyàn fẹ́ kò sí tayar tí èèyàn lè fi sí tẹ́ pé o ní bá wọn buhuth yàní tó tọ̀wílà àmíkà tó ní bá wọn pàdé. O fẹ́ ka Majmu' Fatawa Sheikh Islam Taymiyyah nísìn, àbọ̀ fẹ́ ka Matalib Ali àti Razi, àbọ̀ fẹ́ ka àwọn tírà Al-Ghazali tó wáyé tó àwọn Ash'ari wọn fi sí gbogbo àwọn nǹkan yìí, àbọ̀ fẹ́ ka Kutub al-Hadith, o fẹ́ jókòó ti Tuhfa Mizzi, o fẹ́ jókòó ti Kutub ar-Rijal, o fẹ́ jókòó ti Kutub at-Tarajim, o fẹ́ jókòó ti Kutub at-Takhrij.
gbogbo àwọn nǹkan yìí ló bùkátà àsìkò táfà ó nà. Kí làwọn lecturers fi láì ṣe research because they are being paid, àwọn nǹkan sanwó fún wọn tó ń dókòó ṣe research, but research àfà ta ló kàn? Research àfà kò sọ́mọ́ kò èèyàn kò sọ pé tó mú jẹ́ mọ́rí tó ní sẹ́mu fẹ́ ṣiṣẹ́, kò jẹ́ kí kíké ó níyì láwùjọ, kò jẹ́ káwọn àfà ní tí wọ́n jẹ lóbi pé tó ọ̀pọ̀lọpọ̀ ìgbà wo làwọn èèyàn bùkátà àfà ẹ̀mẹ́ta nígbà tí wọ́n bá bímọ, nígbà tó kú bá kú, nígbà tí wọ́n fẹ́ ṣe ìyàwó. Ló fi jẹ́ pé nígbà míì àfò ní yàtọ̀ sára gbé àwọn àfáwọn wà bàjẹ́, ìlòmí bàjẹ́ débi pé tó yóò tún wọ́sù jára gbé lọ. So kò sí respect fáwọn àfáà tó máa ń pé ibi tí respect ti wà fáwọn àfáà ni olú ayé fújì gbọ́dọ̀ sọ kọ́ ní kó apologize kó lóhùn ní apologize, right? So ìkọ́nà àwọn afọ́ máa ń tọ́ka sáyà kan ní sọ́rọ́ tó ní náà tí máa ṣe mistake ibi tó lọ́n bá àlékẹ́ láti ń sọ tí Balkis sọ ìgbà tí tíra Sulaiman alayhi salam tó dọ́dọ̀ ẹ̀ ní innal muluka idha dakhalu qaryatan afsaduha wa ja'alu a'izzata ahliha adillah. Ọlọ́run bá àlékẹ́ ní wa kadhalika yaf'alun. Innal muluka idha dakhalu qaryatan afsaduha. Táwọn tí wọ́n mọ́ àwọn ọba tí wọ́n mọ́ gbógun ti ìlú tí wọ́n wọnú ìlú wa tí wọ́n bá wọnú ìlú afsaduha wọ́n bàjẹ́ ni wa ja'alu a'izzata ahliha adillah. Àwọn tí wọ́n jẹ́ àbí láwùjọ ló padà dẹni yẹpẹrẹ. Ilé ìmúmú wa min babil ishara tàgbẹ́ tafsir ìṣàrí wa min babil ishara ìlà káwọn ìgbọ́n amúnisìn tó dé àwọn àfáà ni mudirun, àwọn ni wọ́n jókòó ti ìdárọ̀, àwọn ni wọ́n wà àwẹ́, àwọn ni literate in society. Ìdí mo sọ ìkìí ṣẹlẹ̀ Yorùbá nìkan tó délé àríwá, àwọn tó ń darí ètò ìlú ilẹ̀ àríwá àwọn àfáà ni, àwọn ni wọ́n mọ̀ ọ̀kan ni wọ́n mọ̀ ká. Nígbà táwọn òyìnbó amúnisìn dé tí wọ́n gbélé tí wọ́n lábọ̀ wá lọ́rùn ló dé pé tó àfáà tó gbọ́ Lárúbáwá nínú àti lódì tó gbọ́ yé ó wá di illiterate. Kódà lọ́dọ̀ àwọn mùsùlùmí, kódà lọ́dọ̀ àwọn tààsọ pé tó alùsùnà ọjọ́ máa bàbára kí ó ẹ̀yin wọ́n já àfáà pẹ́pọ̀ olórí Lárúbáwá, you certified, you speak Arabic like a native, kò wá ní pé tó ògbébò ojú yẹpẹrẹ náà làwọn èèyàn fi wọ̀ láwùjọ. But Arabic is an international language, right? يعني العربية لغة عالمية حتى في الأمم المتحدة United Nations. Arabic is an international language. But àwọn Mùsùlùmí ara wa gan fojú yẹpẹrẹ. So kò wá sí iṣẹ́ tá fò ṣe gbé àwọn pò aṣọ dé. Lára àwọn ibi táwọn bí yẹpẹrẹ ti wà, a lọ sóde ẹlòmí ò ní bọ̀ fáwọn àfáà yóò gbọ́ tí kalẹ̀ wọ́n mú bí orin àwọn ọmọbìnrin náà ṣáàlẹ̀ wọ́n gbà síbẹ̀. Kìí ṣe gbé òkè àgùságbọ́ yí o àbúkẹ́ ilẹ̀ Yorùbá ọ̀pọ̀lọpọ̀ Islam wa tó kọ́lọ̀ ṣàánú wa ni àwọn èèyàn ẹ̀ẹ́tẹ̀ respect àfáà lásìkò tó wà mẹ́ ọ̀tọ̀ wà fún wa lásìkò ẹ̀pẹ́ dé àfáà lè dìde bẹ́ẹ̀ bí ẹgbẹ̀rún ju 5 minutes lọ àtúnilé kú mẹ́ àti 5 minutes àti àtẹ̀fẹ́ torí pé àti wò pé nǹkan kan fẹ́ jáde látara bẹ́ẹ̀. So àwọn ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ táwọn káwọn èèyàn sọ wípé káwọn èèyàn má bàbá orogún kọ́ má ṣe ogbẹ̀, but àwọn àti undo this issue. Where do scholars, Islamic scholars get their funding? Aláwọn tí wọ́n ń ṣe gbèsè ayé dáadáa lára tí a fẹ́ sọ náà lélẹ̀ àwọn aláwọn tó ẹkùtò wọ́n ní àwọn ẹni tó ń sponsor wọn whether within or without, aláwọn tó ní organizations, aláwọn tó ẹkùtò but ọ̀pọ̀lọpọ̀ majority àwọn àfáà iṣẹ́ wo ni wọ́n ń ṣe. Akọ̀mọ̀ ń kéwò ẹlòmí lè jẹ́ àwọn òbí tó jẹ ọmọ lọ́wọ́ tí ó jẹ owó ilé kéwò ọpọlọ jàntẹrẹ rẹ̀. Ilé kéwò wo ló ń sọ yìí tí private school san nísìn? Ẹmú lè kéwò kan wọ́n tẹ́pẹ́ tó yìí tí private school san náà sàkó sí. Àwọn àfáà tó wáyé pé ẹ̀ka rí wọn kan bàbára wọn láwùjọ wọn tẹ́ tá mọ̀ rí sá. Ilé wọn làwọn kan tó pé àmọ̀ ṣe lára bí àmọ̀ gbogbo ilé náà ẹ padà yẹpẹrẹ náà ni àwọn èèyàn tí ń gbórúkọ ọmọ jáde nísìn gbogbo ilé làwọn tí ń lu gbogbo èèyàn lè gbọ́ gbórúkọ ọmọ jáde. Kò ní sí nǹkan kan táwọn àfọ́ bá mójútó ibi tí wọ́n ti máa ro what is your source of income. Eléyìí lè mi fẹ́ tàfà, eléyìí ni mo ń tàfà sí, eléyìí mo fẹ́ emphasize. Àkọ́kọ́ wọ́n tó bá fẹ́
tó bá pé tó fẹ́ jẹ́ àfà àkọ́kọ́ ro dáadáa qadiman su'ila al-faqr ayna ta'ishu qala fi ama'im al-fuqara rabbi lọ́wọ́ sí qadiman ala laysa fi asrina òṣì ibo ló ń gbé qala fi ama'im al-fuqaha inú àwọn láwà ní àwọn àfà ló ń gbé náà lára ìntẹni tó fẹ́ mú jẹ́sìn tí kọ̀ọ̀kan gbọ́yé ní pé tó kìí ṣe torí owó la fi ń kó sínú kìíní àkọ́kọ́ nìyẹn a fẹ́ kọ́ àwọn èèyàn lẹ́sìn àkọ́kọ́ a fẹ́ mú àìmọ̀kan kò lára wa a sì fẹ́ mú àìmọ̀kan kò lára àwọn èèyàn ẹni tí ó bá ṣe léyìí yóò kọ́kọ́ gbọ́yé náà pé yóò ṣe sùúrù díẹ̀ ni torí pé ìpinnu sí dáadáa ìkọ́ aburú fáwọn èèyàn ìmọ̀ mọ́ta wa so sùúrù àkọ́kọ́ ẹlẹ́mí àrùgbà rẹ̀ tó bá ti kí ó nísìn ọmọ àwọn mọ́ṣálásí kan tó wà fi jẹ imam èèlò náà ń sọ fáwọn ìmáàmù àwọn ọ̀pọ̀lọpọ̀ mọ́ṣálásí kéékèèké ṣọ́n sọ fáwọn ìmáàmù àwọn mosque committee èèlò náà sọ fáwọn ìmáàmù yẹn tó má ti wọ́n sọ fáwọn ìmáàmù torí pé mi ní opportunity láti jókòó táwọn tó ẹgbẹ́ tó àwọn mọ́ṣálásí tó tóbi lẹ́kọ̀ọ́ èèlò náà sọ fún wọn entry level fún corporate world mi ò gbé mọ́mù kan gbarú ẹ̀ lẹ́yìn yẹn tí màmá tiẹ̀ wá ń gbarú ẹ̀ ṣé packages tẹ́ni tó wà ní corporate world ní náà fáwọn ìmáàmù so ìmáàmù ní yóò ní ṣe láti ṣiṣẹ́ bí méjì mẹ́ta tó bá tún tẹ́nìkan bá tún gbókè àwọ́ bàbá ṣe lecture tí ò bá wọ́n ti sọ̀rọ̀ sígbà tẹ́gbẹ̀ àwọn ni wọ́n ń bọ̀ èlò in tí wọ́n fún ìmáàmù ṣó tó fẹ́ yàwó ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n employ máa tó gbá ṣé ìwà ní sheikh wa ni tí ìbá ṣe pé àfáà yẹn ti popular débi kan bó lówó débi kan ṣé wọ́n lè fọmọ wọn fàáfàá so when you continue to look at the problem as the problem of jalabi alone no that is not it's a problem of the Muslim community it's a problem of the Muslim community àwọn tí wọ́n jẹ́ àìzà láti làǹbálò ní bálò àdílà kò wá ń sẹ́ni tí ó yẹ pé àwọn àfáà yìí ní fárúdù kìfáyà òun kí gbogbo àwùjọ mùsùlùmí kí wọ́n produce àwọn àfáà tí wọ́n káwọn ẹ̀mọ́ lẹ́sìn àwọn tí wọ́n ń jẹ́ṣẹ́ ọlọ́run tí wọ́n ń di tí wọ́n ń polówó ẹ̀sìn yìí wọ́n ń bá wa mú ọ̀ràn yan gbogbogbò yìí wọ́n bá mú kó mbẹ́ we are supposed to appreciate them àwọn akẹ́kọ̀ọ́ appreciate wa ní tọrọ owó lọ́wọ́ anybody so kí n padà sọ́dọ̀ àwọn afá àkọ́kọ́ wọ́n fẹ́ ṣàfá ó ṣe sùúrù ẹ̀kan náà àwọn afá ìmì ìmúrúkọ tó kọ́ ní bẹ̀dẹ̀ ò bá ti kánjú bùkátà ẹ̀dẹ́ ò padà bíyá wẹ́rẹ́ ẹ̀dẹ́ ò padà dé bí ti ń lọ ohun tèmi ò dùn mí wá ní ìbá kọ́ bó yẹ kọ́ èyí ó ṣe sùúrù lákọ̀ọ́kọ́ èyí ó mú pọ́ lọ́wọ́ bá àdékẹ́lá lè yàn ṣe ilé fún ẹlẹ́ẹ̀kejì ó wáṣẹ́ ó define bó ìfẹ́ ṣe gbèsè ayé ẹ̀ bó jẹ́ ó mọ̀ ṣe kátàkárà ni bó jẹ́ ó mú programming mọ́ tó bá jẹ́ pé òun ṣe Islamic studies or nítòjọ́ òun ní dúró ní BSc wàá ṣe dé level PhD àwọn tí wọ́n máa kàwé right wọ́n gbọ́dọ̀ dúró nípò pé kíní wọ́n gbọ́dọ̀ they must be adequately qualified certificate ò jẹ́ nǹkan kan nígbà míì ẹni tí ò ní certificate a máa nímọ̀ nípa nǹkan kan ju ẹni tó ní certificate lọ but pẹ̀lú gbogbo mọ̀ tó ní tó ò bá ní certificate kò sẹ́ni tó fẹ́ pè é síṣẹ́ náà right kò sẹ́ni tó fẹ́ pè é síṣẹ́ so almajiri náà ní so afọ́ ṣe sùúrù afá yóò wá iṣẹ́ tí wọ́n bá pè àṣọ ọmọ sọpọ̀ kò sí tó ń jẹ́wọ́ ọpẹ́ rádọ́rọ̀ ọpẹ́lẹ̀ ṣùgbọ́n tó wá pè ẹ́ só de ó ní every right láti bèèrè pẹ́tò bí mo ṣe fẹ́ dọ́dọ̀ yín mi ní irinṣẹ́ wá owó mọ́tò honorarium nǹkan báyìí tí mo fẹ́ in fact èèyàn lè charge ọkùnrin àsìkò ní bẹ́fílẹ̀ yìí báyìí èmi ò kí ń ṣe o àwọn ọ̀dẹ̀ ń pè mí sí lecture dáadáa so eléyìí dẹ̀ ni a ṣe sórí ayélujára social media ló wà ìwọ tó bá sọ pé nígbà tó pè wá sọ pé tó múye báyìí wá bọ́ta kò sọ àwọn sọ ṣùgbọ́n nǹkan lèmi ní tí n bá débì kan tó yẹ pé tó wọ́n expect pé òkè owó tiẹ̀ náà ní kó ná wá fi wá bá wọn sọ̀rọ̀ ẹlòmíì kọ́nà ṣàánú àwọn àfá kò ní any appreciation rárá àwọn àfá ẹni bá tó gbá àwọn àfá súnà ilé wọn ní fún olóò àfá súnà yẹn òní ẹkó ṣánkú ohun ìyàwó tí ẹ̀ ò ní jẹun lé ohun ọmọ tí ẹ̀ tí àlàwọ̀ ajẹ́ so ìwọ́n tó bá bùkátà àwọn èèyàn tí wọ́n ní làákàí ń dáwà right
so nínú tí máa ń fa nọ́mbà mẹ́rin lára àwọn èèyàn tí wọ́n máa fa àwọn màsá ìpẹ́ eléyìí kò gbọ́ súnà èyí tó eléyìí tàwọn èdè òyìnbó eléyìí kò hadith ló mọ̀ kò mọ̀ fíkì eléyìí fíkì ló mọ̀ hadith eléyìí kò mọ̀ tajwid eléyìí ìwáyà kan ló mọ̀ àsífà aráfihàn kò jáde dáadáa gbogbo àwọn kan nígbà míì kò sí tó fà á ju wípé influence and wealth, the motivations of influence and wealth. Mo ti gbọ́ fátàfà kan fún mi lóyìn kí ló tẹ̀ ń takọ ẹni kó tó dé ìbá àti gbé pèsè sọ́nà kí ni lẹ́yìn tó kà sí wá sí. So gbogbo àwọn nǹkan yìí tó bá jẹ́ pé oníkálùkù dádúró tó yẹ pé tó jíjẹ múmu ń bọ́ sásìkò ọ̀pọ̀lọpọ̀ àwọn wàhálà yẹn àní máa rí láwùjọ. Lóòótọ́ àwọn tí wọ́n ṣe kì í ṣe excuse fún wọn wọ́n tó pa ọmọ ọlọ́mọ ìbá àwọn kan náà wà tó yẹ pé tó situation tó wà tí wọ́n wà ó fẹ́ worse ju tiẹ̀ lọ kò bọ́ sí wọn lọ́dún káwọn kí wọn rọmọ mọ́lẹ̀ káwọn dù. Anyway ìwọ tó fẹ́ jàfa ó wà iṣẹ́ ó sì ní wọ́wọ́ ẹnì kankan tọ́rọ̀ tó dúdú bá lè dọ́ tó bá délẹ̀ ẹni tó bá bùkátà ká sọ̀rọ̀ sí á sọ̀rọ̀ sí. Òun náà ló jẹ́ ó fi ṣe pàtàkì pé tó èèyàn gbọ́dọ̀ wà independent to an extent bóyá ṣẹ́ bí mẹ́rin mẹ́ta èèyàn ṣe yóò affect àfa o yóò affect àfa kò sí bẹ́ẹ̀ ṣe tó gbogbo lọ mójútó tíra ayé pọ̀ nǹkan tíra pẹ́lẹ́pẹ́lẹ́pẹ́lẹ́pẹ́ ó tí débi agbá mi ó bẹ̀rẹ̀ sí ń ka tíra ìdí mẹ́rin ìdí mẹ́ta ìdí méje ó bẹ̀rẹ̀ sí ń ka tíra ni ìyẹn fẹ́ ka tíra ìdí méje ìdí méje ìdí mẹ́ta ó fẹ́ kà lára àwọn tíra tó wà mọ́jú tí mo fẹ́ kà wọ́n ní dọ́rù ta'arud al-aql wal-naql Ibn Taymiyyah. So I'm post on the book ayé àwàṣẹ ọmọ jẹun ìyàwó jẹun so kí èèyàn tí lè ka àwọn tíra bẹ́ẹ̀. So èèyàn gbọ́dọ̀ wá iṣẹ́ tí ó máa ṣe àfáàmọ́ wọn ìgbà tí wọ́n ní báwọn ò bá débẹ̀ wọn lè gbórúkọ ọmọ jáde àwọn èèyàn tí ń gbórúkọ ọmọ jáde fúnra wọn nísìn as mọ̀ sọ wá then even àwọn oníjàlá bí díẹ̀ ló kù ariwo tó jáde ní ìṣẹ̀lẹ̀ tí ọmọ yìí ó jẹ́ kó jọ àwọn ọ̀pọ̀lọpọ̀ kó ṣí sí táwọn sọ pé àkíní jàlá bí kì í ṣe ìpìlẹ̀ ó ní kí ẹ jókòó kẹ máa gún orí ilé kúlẹ̀jà àwọn sọ pé ẹni tó mú ló ń gbò láàyè tó kìbọnú agbada tó sún láàyè ó lè ṣe nípàyàn. So but in tèmi ń tafà sí ni pé gbogbo ẹni tó bá fẹ́ já àfà lára táwọn tó bá lè blog ẹran yẹn àfà kan blogger tó bá yẹ pé blogging tó ń ṣe tó fìpa Ọlọ́run ṣe ló ń gbé oúnjẹ wá ló ń fi oúnjẹ sórí tébù ẹ̀ ló ń dáṣọ sí ẹ lọ́rùn ló fi ń ṣe blogging nù blọ́ọ̀gì tó wáyé pé òun ni òun ní jẹ́ kí wọ́n náà wá pé tó ẹjá ara bàndírí ẹjá ara kíni ẹjẹ́ káà náà bẹ̀rẹ̀ kíni káàmọ̀ bẹ̀rẹ̀ sí dá kọ́sọ́mà lóhùn tó wáyé pé blogging yẹn ni mójútó torí pé kò sí ẹnìkan àwọn èèyàn tí wọ́n ṣe tó ní foreign sponsor mélòó ni wọ́n àwọn èèyàn tí wọ́n ní foreign connection mélòó ni wọ́n ṣé gbogbo náà láwa ni àwọn tó jẹ́ ọmọ ilé kìíní sí lọ́wọ́ ti ka nawaqidul Islam tó ka usul thalatha ló ṣe one online course òun àdá WhatsApp group lẹ̀ àdá online madrasa lẹ̀ so tẹ́lẹ̀ máa ń polówó online madrasa tẹ́lẹ̀ náà ń polówó online madrasa tẹ́lẹ̀ ìkankan náà là ń ṣe òun náà yóò máa dá wàhálà ilẹ̀ láwùjọ náà ni gbogbo this type of competition will become capitalistic ultimately. So ẹni wọ́n tó jáfa bó máa kọ̀wé ni o bó máa kúṣà ti jẹ́ṣẹ́ aláàlì òun ni ó yà wá ya ó jẹ́ ìrántí ilé náà wọ́n tó bá nílé kí ó sọ fáwọn ọmọ kí ó sọ wọn lè kí ó kìí ṣe ìtàkàn ọmọ ní mo wo fídíò kan náà tọ́mọ ìdán kó ka Suratu Al-Imran àbí kí ló ń kà bí Suratu Fatiha ní mi ìrántí torí pé àfà tó bá ní kán mọ́mọ́ owó ilé kí ó wá àwọn òbí ò ní mú wá they will spend thousands in schools right and then they give you nonsense when it comes to madrasa even if they want to give mo ti gbọ́ ní tó bí kan sọ ọmọ ẹgbẹ́ 50 naira lọ́jọ́ náà lọ́n 50 naira ètò máa ní kó lọ mú 50 naira wá máa bọ́lé àwọn afáìtì láìkí owó jù 50 naira lọ́jọ́ ó dà pé Wednesday per week kí ni ìyẹn ṣe ṣó gbálé ni àwọn afáìtì wọn gbọ́n ọgbọ́n haram àwọn ọmọ tí ò sanwó yẹn wọ́n ti há wọn ní Suratu Fatiha àtàwọn há wọn ní ẹni tó bá ti sọ̀rọ̀ nípa child education máa ń dárúkọ máa ń mention kan agbókè yóò ṣe wàlímà àwọn òbí tí ò rẹ́ lásán 50 naira they pay thousands fọmọ tí ò mọ Kùránì ká tó fẹ́ ṣe wàlímà
ìwọ tó bá nílé kí àwọn fà tí wọ́n ṣe conference àwọn madrasa yẹn kọ́nà bá gbá kó bá dúró tì wọ́n ẹ cháàjì wọn lówó òbí tí ò bá ní mọ́mọ́ ẹ̀ wá ẹ filẹ̀ kọ́mọ ẹ̀ má wá sí madrasa ọmọ tó bá fẹ́ fún ní scholarship kó jẹ́ pé àfinú fẹ́ dọ̀ fún ọmọ ẹ̀ ní scholarship àwọn bàbá àtàná tó gbọ́n ṣe gba nǹkan yẹn free wọ́n rá àwọn èèyàn tí wọ́n ṣe tán àti dúró tì wọ́n àti sponsor wọn àwọn òfin bẹ́ẹ̀ rí àwọn èèyàn bẹ́ẹ̀ wà o ká má bùnà lọ́run mara àwọn èèyàn báyìí wà tó fi pé ustad ẹgbà yìí báyìí ustad ẹgbà yìí báyìí òun la fi ń survive ó wà lára ń ta fi ń survive nígbà mi mo rántí pé ọjọ́ kan mo kọ comment lórí post sister kan eré mo fi ṣe and she sent me 50k tó send yẹn àkáǹtì sí wọ́n rẹ̀ now àìmọye àwọn tí wọ́n jókòó ti mímọ̀ lẹ́yìn àwọn táwọn sábà bọ́ síta sọ̀rọ̀ yìí táwọn àìmọye àwọn èèyàn tí wọ́n jókòó ti mímọ̀ láwọn abẹ́ ibì kan mú bá bọ́dà kan sọ̀rọ̀ nígbà àfá àwọn Hasan Masarik ti Sidi Bashir ní àfá àwọn ti ha pínpà tó ń kọ́ àwọn ní kíláàsì àwọn gbé tíra síwájú ìtkọ́nù àfá yẹn fún Hasan Masarik kan ó ju tàwọn táwọn gbé tíra síwájú lọ but ní gbórúkọ wọn ta ṣáwọn náà ṣé wọn ní bùkátà kí wọ́n jẹun kí wọ́n mu ni right tó bá ní madrasa káwọn èèyàn sanwó tí wọ́n bá ti sanwó kọmà lọ ẹ̀dá wá fún scholarship ká fún ẹ̀dá wá fẹ́ sponsor wá kó sponsor wá so àfáà gbọdọ̀ mójútó source of income ibi tí ó ti máa jẹ tí ó ti máa mú táà bá ti rélé bí kí wọ́n máa fi ṣàfọwárá díẹ̀díẹ̀ kó máa àfọwọ́ wa lose respect láwùjọ ìkọ́nà àwọn ọmọ ìyá mú forúkọ bọ́ láṣẹ rí mú gbà àbí kí ẹ̀ náà máa ṣẹ̀rọ hajj díẹ̀díẹ̀ nígbà pé brọ́dà yẹn kọ́lọ̀ ń ṣe dáadáa fún gbàgbà kí àwọn popularity díẹ̀ ta ní àbí kí mú náà lè kí máa ṣọ̀rọ̀ àjẹ́ afáyẹn gbé ẹ̀bá ṣọ̀rọ̀ àjẹ́ orúkọ yẹn bàjẹ́ o he was very explicit orúkọ yẹn bàjẹ́ o òjútọ́ ló wà ní nǹkan àwọn akọ́dà wò lọ́mọ kí ṣùgbọ́n ta ní alókọ ààrẹ nìkan tó sọ pé àgbà fámìnà lọ́wọ́ àbáfọwọ́ tẹ ìyàwó òun lára gbogbo tí wọ́n bá sọ àwògbò tó bí àmúgbọ́n wà wá bí àtàmà but àti ìrẹ́ni tó sọ pé tó orúkọ ìmú fẹ́ bàjẹ́ tó kó ṣe nǹkan báyìí kò sí ó bá dẹ̀ wà pọ̀tà so ibi mo ń sọ̀rọ̀ lọ àwọn àfáà ẹ̀yìn ni ìwà ayé ẹgbẹ́ àwọn ilé wọn sára wá ojútọ̀ rẹ̀ mi ojú òtì mi ó ń tọ́wọ́ lójú tì mí nígbà tí Abdulrahman pa ọmọ yẹn wọ́n sọ pé Abdulrahman nìkan wọ́n fẹ́nu àtẹ́ ba Abdulrahman wọ́n fẹ́nu àtẹ́ ba family wọ́n fẹ́nu àtẹ́ ba ilé kí ẹ̀ wọ́n fẹ́nu àtẹ́ ba ìjáfa wọ́n sọ pé àfà súnà lódodo àwọn kan fókọ̀sì lóbi jálàbí àwọn kan ò fókọ̀sì bẹ́ẹ̀ ara àwọn ẹlẹ́bọ oníṣẹ̀ṣẹ̀ sọ́nà bí àwọn kan sọ nípa ọmọ kódà gbogbo mùsùlùmí náà àwọn kan fẹ́nu àtẹ́ ojútọ̀ rẹ̀ mi yóò tì mí ló ń tọ́wọ́ lójú tì mí eléyìí fún ọ tó bá fẹ́ gbé àsíá ìsìláàmù dání ó mójútó ṣẹ́ ó sì gbìyànjú kó dá wà títí kó ń wọ́wọ́ ẹnìkan ó ná oríṣiríṣi iṣẹ́ tó ń ṣe tí ò ní bùkátà torí pé tó bá ipò gbára lẹ́nìkan in tí wọ́n bá fẹ́ kó sọ ló sọ láàárín àwọn onísúná náà ààrẹ ní tó ẹgbẹ́ tó bá gbé ní tó sọ yìí kò sọ tí a fẹ́ kó sọ ibi tó bá yẹ pé àwọn ni wọ́n ń sponsor ẹ̀ ń bẹ̀ wọ́n á fàyọ ó tẹ̀bí bá pa àbí tí ò bá rí gbẹ́sẹ̀ lé mọ́ ní tàà fẹ́ kó sọ ọ̀nà ọmọ sọ ẹ̀sìn kan nìyẹn wọ́n náà tó ẹgbẹ́ tó influence tàà fẹ́ ní àbówó tí ẹnìkan fẹ́ fún wa àmọ́ṣájú tẹ́nìkan fẹ́ kọ́ fún wa àbí lecture tẹ́nìkan mọ̀ pò wá sí ní ò ní jẹ́ ká dúró tí ń ta mọ̀ lódòdó falmọ́ọ̀tù àwọlẹ̀ àlànà ọlọ́run má jẹ́ rí kò sí dáadáa kí ẹ mọ̀ nǹkan lódòdó ọ máa fi ọ̀bẹ sí wa lọ́rùn ní táàmù kí tàbí kún tí ò bá sí jẹ mú àwọn ọmọdé tí wọ́n mọ̀ pé kò sí ṣéǹjì tí èèyàn bá rárá ẹ̀ mọ́nú organization kan àbí group kan àbí àwọn kan nítorí wọ́n fẹ́ kí wọ́n sọ lè náà mọ́ sọ wá independent sources of income. If you are serious about seeking the religion, seeking knowledge of the religion and propagating it, one of the greatest weapons òyìnbó tí wọ́n máa pọ̀ jù in tó ṣe pàtàkì jù ní pé wábi tó ti máa rówó tó ní dìrọ̀ mẹ́nì kankan kìí ṣe tó easy o ṣáàtì fi sọ́kàn òun lò fi ní ṣe járàbí òun ní òfin òpin tó ẹjẹ́ káà náà dá organization kan lẹ́ẹ̀já dásàtù kan lẹ́ẹ̀já ṣe nínú nǹkan Sheikh Bakar Abu Zaid nínú tíra wọn Hilyat Talib al-Ilm
wọ́n lo gbólóhùn kan wọ́n ní pé tó ti gbàgbé bọ́n ṣe ṣe ọ̀rọ̀ yẹn but gbólóhùn tí wọ́n lò ẹni àwọn káwọn olówó hatta la yatamandala bina tamandalu kí wọ́n sọ wá di ìmújú ìgbìnú jẹ́ pé wọ́n lò wọ́n fi mú wọ́n sì jù síbì kan so kọ́lọ̀ bá gẹ́ṣà náà Abdulrahman tí wọ́n bá rí pé tó lóòótọ́ ló jẹ̀bi ẹ̀sùn ikú tó tọ́ sí kí wọ́n dá fún àwọn fámílì Hafsa kọ́lọ̀ bá gẹ́ṣà bá rọ wọn lójú kó mọ̀ jẹ́ kí wọ́n rú ẹ̀mọ́ kó mọ̀ dásàgbàdà wà náà àwọn afá kọ́lọ̀ bá gẹ́ṣà tún wá ṣe àwọn bàbá máa ń ṣàdá ọlọ́mbà gbé bídà ṣètánì kó bá rẹ̀ lẹ̀ ọlọ́ba rẹ̀ bídà ṣètánì rẹ̀ bá gbé súnà ànábìgà ṣùgbọ́n gbígbé súnà ànábìgà yóò bùkátà àfà káwọn àfà tó lè gbé súnà ànábìgà wọ́n bùkátà tí wọ́n mọ̀ jẹ tí wọ́n mọ̀ mọ̀ tí wọ́n fi ṣe láyé subhanaka Allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka.